tá a bá fẹ́ gbé nínú ayé yìí gẹ́gẹ́ bí Kristi ṣe gbé, tá a fẹ́ rìn ní ìrìn tó tọ́, ọ̀ranyàn ni pé ká di ọmọ ẹ̀yìn. Tá a bá sì di ọmọ ẹ̀yìn, a tẹríba pátápátá fún Olúwa, a yọ̀ǹda gbogbo ayé wa fún Kristi. Àwọn ọ̀nà tó fẹ́ ká tọ̀, àwọn ìrírí tó fẹ́ ká ní, a kọra wa sí lọ́rùn kí a tó lè gbégbé ayé wa láti wù Bàbá. Ọba ìyè gbà kókó gba ìwà, Olúwa bá wa sọ̀rọ̀ rẹ̀ jẹ́ ara àánú gbà. Oyè jẹ́ oyè wa, ká yàn lógo. Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ bá a sọ lórí bí Jésù Kristi ṣe rìn nínú ayé, ìrìn Jésù Kristi nínú ayé. Nínú ìwé Epísítélì kìíní Jòhánù orí 2 ẹsẹ̀ 6. Ẹni tó bá wí pé òun gbé inú rẹ̀, òun náà pẹ̀lú sì yẹ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti rìn. Ẹnikẹ́ni tí ó bá wí pé òun gbé nínú Kristi, òun náà yẹ kó máa rìn gẹ́gẹ́ bí òun ti rìn. Tí ìwé mímọ́ yìí sọ ni pé bí Jésù ṣe gbé nínú ayé, làwa náà sì gbọ́dọ̀ gbé nínú ayé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Torí pé Kristi Jésù ní àpẹẹrẹ wa, àpẹẹrẹ pípé ni. Ìgbé ayé rẹ̀ nínú àgọ́ ara yìí nígbà tó wà ní orí òkè èèpẹ̀, ìgbé ayé tí kò le rárá, ìgbé ayé òtítọ́ tó sì jẹ́ ìgbé ayé wa bí Ọlọ́run ni. A lè kọ́ ẹ̀kọ́ láti rí báwo ni Jésù ṣe gbé, àwọn ìlànà tí ó lò láti fi ṣe ayé àti àwọn ohun àmúṣagbára gbogbo tí ó lò. Iná ni làwa náà ní, torí pé ayé kan, irúfẹ́ ayé tóun ní, òun náà ló fi fún wa nígbà tá a di ọmọ Ọlọ́run. Ọ̀kan náà ni wá nínú ayé yìí. Nígbà tí Jésù Kristi tó rí ọ̀pọ̀ ènìyàn, ó jẹ́ kí ó yé wọn. Ẹ jẹ́ á ka ìwé Lúùkù orí 14. Torí tí a bá gbé láyé yìí bí Kristi ṣe gbé nínú ayé, a ṣe àmúṣẹ àwọn gbèǹdéke ìsọnidi ọmọ ẹ̀yìn. Nínú ìwé Lúùkù orí 14 ní ẹsẹ̀ 25, àwọn ọ̀pọ̀ ìjọ ènìyàn ń bá a lọ. Ó sì yí padà, ó sì wí fún wọn pé, bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá àti ìyá rẹ̀ àti aya àti ọmọ àtarákùnrin àtarábìnrin, àní àti ẹ̀mí ara ẹ̀ pẹ̀lú, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ẹnikẹ́ni tí kò bá ru àgbélébùú rẹ̀ kí ó máa tọ̀ mí lẹ́yìn, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Nítorí ta nínú yín tí ń pè tí a ti kọ́ ilé ìṣọ́, tí kì yóò kọ́kọ́ jókòó kí ó ṣírò iye owó rẹ̀ bí òun ní tó tí yóò fi parí rẹ̀, kí ó má bàa jẹ́ pé nígbà tó bá fi ìpìlẹ̀ ilé náà sọlẹ̀ tán, tí kò lè parí rẹ̀ mọ́, gbogbo àwọn tí ó rí á bẹ̀rẹ̀ sí fi ṣe ẹlẹ́yà, wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ilé kọ́, kò sì lè parí ẹ̀. Tàbí ọba wo ní lọ bá ọba mìíràn jà, tí kì yóò kọ́kọ́ jókòó kí ó sì gbèrò bí yóò ṣe lè fi ẹgbàárún pàdégún ẹni tí ń mú ẹgbàá wá bọ̀ wá bá òun kó òun lójú. Bí bẹ́ẹ̀ kọ́, nígbà tí onítọ̀hún sì wà lókèrè, òun wá rán ikọ̀ sí i, á sì béèrè ìpín àlàáfíà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ó wù kí ó ṣe nínú yín, tí kò bá kọ ohun gbogbo tó ní sílẹ̀, kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ọba Ògo ṣàlàyé pé ẹni tí ó bá gbé nínú ayé yìí gẹ́gẹ́ bí òun ti gbé, nítorí tí ọ̀rọ̀ Ọlọ́run tá a mú wá yìí tó ń sọ nìyẹn pé gbogbo wa tá a jẹ́ ọmọ Ọlọ́run la gbọ́dọ̀ gbé nínú ayé gẹ́gẹ́ bí Kristi ṣe gbé nínú ayé. Ó ní ó túmọ̀ sí pé ìrìn Kristi nínú
ayé. Ọba ògo ní pé olúwa rẹ̀ yóò gbé àgbélébùú rẹ̀, olúwa rẹ̀ yóò ṣírò ntí ọ̀nà, olúwa rẹ̀ kó mọ̀ pé bí ẹni lọ sójú ogun ni o, olúwa rẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹ̀yìn tó tọ́ tó sì tọ́tú láti kọ ohun gbogbo tó ní sílẹ̀ fún olúwa. Báwo wá ni Jésù Kristi ṣe rìn nínú ayé? Ìyẹn ni pé báwo ni Jésù Kristi ṣe gbé nínú ayé yìí? Àwọn ìlànà wo ló fi ṣe ayé? Àwọn ìlànà wo ni Kristi fi ṣe ayé? Àkọ́kọ́ tí a fẹ́ rí ni wípé apá tó fi ṣe ayé, ó ní ohun gbogbo tóun ṣe lòun fi wu Ọlọ́run. Ó ní gbogbo nǹkan tóun ṣe òun fi wu Bàbá. Ìyẹn ni pé ìfẹ́ Ọlọ́run ló jẹ Kristi lógún. Ìfẹ́ Ọlọ́run nìkan ló fi gbogbo ayé ẹ̀ ṣe. Láti mọ̀jẹ̀sín ni ó ti ń sọ fún àwọn òbí rẹ̀ pé ṣé ẹ mọ̀ wípé mo gbọ́dọ̀ wá bí iṣẹ́ bàbá mi ni, títí tí ó fi wà nù ọgbà Gẹ́stímánì. Ìní ń ké ìrora wípé kì í ṣe bẹ́ẹ̀ mi ti fẹ́, ìfẹ́ tiẹ̀ ní ká ṣe. Ọ̀nà yìí ni Jésù fi gbà rìn, ọ̀nà yìí ni Jésù gbà gbé ayé. Àwa náà gbọ́dọ̀ gbé ayé wa láti wu Ọlọ́run. A gbọ́dọ̀ gbé ayé wa láti wu ara wa. A gbọ́dọ̀ gbé ayé wa láti wu ènìyàn. A sì gbọ́dọ̀ gbé ayé wa láti wu àwọn ẹbọra àìmọ́ kankan. Ìlànà kejì tí Jésù fi sáyé ni ìlànà ìgbé ayé rẹ̀. Ó ní pé ó rìn nípa ìgbàgbọ́. Bí òun gan ti fẹ́ káwa náà rìn nípa ìgbàgbọ́, òun fúnra ara ẹ̀ ó gbé nípa ìgbàgbọ́ níwájú Bàbá. Ó sọ fún wa pé ẹni bá jẹ òun yóò ní ìyè yìí nínú rẹ̀. Rírìn ní ipa ọ̀nà ìgbọràn àti ìgbẹ́kẹ̀lé inú Ọlọ́run. Òun fúnra ara ẹ̀ sọ pé ọmọ ò lè dóhunkóhun ṣe láì jẹ́ pé tí ó bá rí tí bàbá ń ṣe. Ọmọ ò lè sọ ohunkóhun kìkìdá tí bàbá bá pa láṣẹ, ìnìkan ló ń sọ. Òun ni olùpilẹ̀ṣẹ̀, òun náà ni aláṣepé ìgbàgbọ́ wa. Ìkẹta ni pé Jésù Kristi gbénú ayé nínú agbára ẹ̀mí mímọ́. Agbára ẹ̀mí mímọ́ ni Kristi fi sáyé. A kà á nínú ìwé mímọ́ wípé àwa náà gbọ́dọ̀ rìn nínú agbára ẹ̀mí mímọ́, torí pé nípa agbára ẹ̀mí mímọ́ la lóyún rẹ̀. Agbára ẹ̀mí mímọ́, òun náà ni agbára tí a fi fòróró yàn án. Nípa agbára ẹ̀mí mímọ́ ni àdánwò. Ẹ̀mí mímọ́ ló darí ẹ̀ lọ sọ́dọ̀ olùdánwò. Nípa agbára ẹ̀mí mímọ́ ló ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Nípa agbára ẹ̀mí mímọ́ ló fi lé àwọn ẹ̀mí èṣù jáde. Nípa agbára ẹ̀mí mímọ́ ló fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run. Nípa agbára ẹ̀mí ayérayé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, agbára ẹ̀mí mímọ́ náà ló jí dìde kúrò nínú òkú. Ẹ̀mí mímọ́ kan náà yìí ló fi fún gbogbo àwa onígbàgbọ́ pé ká lè gbé nínú ayé yìí gẹ́gẹ́ bí òun ti gbé, ká lè rìn gẹ́gẹ́ bí òun ti rìn, kí ẹ̀mí mímọ́ náà lè máa darí wa gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti darí rẹ̀. Báwo ni Jésù Kristi ṣe gbé nínú ayé yìí? Kẹrin ni pé àṣẹ tó fi ń sáyé àti ìwé amọ̀nà tó lò ní ìwé mímọ́. Ìwé mímọ́ ni ìwé àṣẹ fún ìgbé ayé rẹ̀. Ìwé mímọ́ ni amọ̀nà fún ìgbé ayé rẹ̀. Ó ń sọ fún Èṣù ní ọjọ́ ìdẹwò wípé ìgbà tí ẹni kọ́ pàṣẹ fún òkúta kó di àkàrà, ó ní a ti kọ́ wípé èèyàn ò ní wà láyé nípa àkàrà nìkan bí kò sí nípa gbogbo ọ̀rọ̀ tó ti ẹnu Ọlọ́run jáde. Ìkarùn ni pé àìgbé ayé àdúrà rẹ̀. Jésù gbénú ayé, ó gbàdúrà. Òun fúnra rẹ̀ ní pé ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Ó gbàdúrà. Ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìwé ìhìnrere Lúùkù ni a kà nípa rẹ̀ pé ó gbàdúrà. Nínú ìwé ìhìnrere Lúùkù yẹn náà, òwe mẹ́ta ni Jésù Kristi pa lórí ọ̀rọ̀ àdúrà. Ó pòwe Fárísì àtàgbowó òde.
ọ̀rẹ́ tó wá bá ọ̀rẹ́ ńlá rẹ̀ lóru ọ̀gànjọ́ àti opó tí ń yọ onídàájọ́ aláìṣòótọ́ lẹ́nu. Òun fúnra rẹ̀ gbàdúrà náà gba Gẹ́stímánì. Nígbà tó ń kú lọ, àdúrà ló gbà. Ẹ jẹ́ kí gbogbo wa náà máa gbàdúrà láì sinmi ká lè bá gbé ayé yìí bóun ṣe gbé. Ìkẹfà ni pé ayọ̀ ló fi ṣayé. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìrírí rẹ̀ nú ayé ó mú ìbànújẹ́ wá, síbẹ̀ níwájú Ọlọ́run ó ka gbogbo rẹ̀ sí ayọ̀. Ó ní mo dé láti ṣe ohun tá a kọ sínú ìwé rẹ̀. Nígbà tí ó ní ìbànújẹ́ lórí àwọn ìlú mẹ́ta tó ti ṣiṣẹ́ àrà sí agbára tí wọn ò ronúpìwàdà, tó ń kéde ìgbélé wọn lórí, nígbà tó rí ọwọ́ bàbá ń bẹ̀, ayọ̀ ni ọmọ Ọlọ́run bú sí. Ló fi tún dúpẹ́ lọ́wọ́ bàbá pé bẹ́ẹ̀ sáà ló tọ́ lójú rẹ̀ láti fi òtítọ́ yìí pamọ́. Bẹ́ẹ̀ náà la fi pàṣẹ fáwa pé inú ohun gbogbo náà ká máa yọ̀ nígbà gbogbo. Keje ni wípé ọba ògo, ìbànújẹ́ rẹ̀ nú ayé ń tó bí ó ní ewu àìlọ́lá tí ẹ̀ṣẹ̀ mú wá bá àwọn ènìyàn ayé. Omijé ojú Kristi ó kún nítorí pé ènìyàn bà òfin Ọlọ́run jẹ́. Ìgbà mẹ́ta láti ẹ̀ka nípa rẹ̀ pé ó sọkún lórí ìgboro Jerusalem tó ti jẹ̀bi. Ó sọkún níbi òkú Lásárù, níbojì Lásárù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni pé a rí tí ọba ògo sọkún ké rárá nínú ọgbà Gẹ́stímánì. Kí wá ní iṣẹ́ tó yàn láàyò ńgbà tó wà láyé? Ó sọ wípé ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 10:38 pé ọba ògo ó ń kiri ó ń ṣoore. Akiri ṣoore ń Jésù. Ẹ jẹ́ kí gbogbo wa náà máa ṣoore bí a bá ti rí àǹfààní. Kí làwọn ẹ̀kọ́ mìíràn tí a lè kọ́ ẹ̀yin àyànfẹ́? Ọ̀ranyàn ni tá a bá fẹ́ gbé nínú ayé yìí gẹ́gẹ́ bí Kristi ṣe gbé, tá a fẹ́ rìn ní ìrìn tó tọ́. Ọ̀ranyàn ni pé ká di ọmọ ẹ̀yìn. Tá a bá sì di ọmọ ẹ̀yìn, a tẹríba pátápátá fún Olúwa. A yọ̀ǹda gbogbo ayé wa fún Kristi. Àwọn ọ̀nà tó fẹ́ ká tọ̀, àwọn ìrírí tó fẹ́ ká ní, a kọra wa sí lọ́rùn kí a tó lè gbégbé ayé wa láti wù bàbá. Ìkejì ni pé ọ̀nà rẹ̀, ọ̀nà ìwà mímọ́ ni. Ká máa gbégbé ayé mọ́ ni ká dàbí Kristi. Bá a ti ń wo Jésù Kristi náà la gbọ́dọ̀ máa rìn nínú ẹ̀. Rírìn nínú ẹ̀ ni pé ká dàbí rẹ̀. Bá a ṣe ń wo ògo rẹ̀ nínú ìwé mímọ́, pàápàá nínú àwọn ìwé ìhìnrere, ẹ jẹ́ ká rí pé à ń pa wá dà sínú ògo ẹni tó jẹ́ láti inú ògo kan sínú ògo mìíràn. Ẹ jẹ́ ká rìn nínú Kristi. Jẹ́ ká rìn nínú ẹ̀mí. Ẹ jẹ́ ká rìn nínú òtítọ́. Ẹ jẹ́ ká rìn nínú ìmọ́lẹ̀. Ẹ jẹ́ ká rìn nínú ìfẹ́. Àwọn ìrìn yìí là ń pè ní pé kí a gbé gẹ́gẹ́ bí òun ti gbé. Ẹ̀yin àyànfẹ́, ní ìparí, ẹ jẹ́ ká máa rìn ìrìn mímọ́ pẹ̀lú ọba ògo. Ẹ jẹ́ kí a máa wá àti tẹ̀lé ipa ìṣiṣẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká ya ara wa sí mímọ́ fún Olúwa. Kí a ya Olúwa sí mímọ́ nínú ọkàn wa, kí a sì lè máa rìn ní mímọ́. Ẹ jẹ́ á rìn ní ọgbọ́n. Ẹ jẹ́ á rìn ní ọ̀nà ìgbàanì. Ẹ jẹ́ ká rìn nínú ìmọ́lẹ̀. Ẹ jẹ́ ká rìn nínú sísoore àti nínú ìfẹ́. Ògo ní forúkọ rẹ bàbá mímọ́ fún àánú ọ̀rọ̀ tó tún rán sí wa. Fi ìbùkún sí ọ̀rọ̀ yìí, jẹ́ kó ṣayé wa lóore. Ká yìn ọ́, ká dúpẹ́. Ògo ní forúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín.